Only Jesus TV. Mú kí wa gbogbo àwa tá ti wo fọ́nrán tí mo gbé láàárọ̀ yìí tí bàbá yẹn tí wọ́n fi sọ wípé ṣé bíbélì ti wà, ṣé bíbélì ti wà, ṣé bíbélì ti wà, ṣé mọ̀ pé fọ́nrán yẹn wọ́n dojú ẹ̀kọ́ evangelist Noah ni. Evangelist Noah ti wá jáde wá fún wọn báyìí o. Wọ́n ti dá wọn lóhùn. Ẹ ṣáà wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Kẹ́ wá gbọ́ ìdáhùn evangelist Noah fún bàbá tí wọ́n sọ pé ṣé bíbélì ti wà, nǹkan tí ò yé wọn. Evangelist Noah wọ́n ti jẹ́ kó yé wọn. Ẹ jẹ́ ká dìjọ gbọ́. Ẹ wá ṣèrànlọ́wọ́ kan fún mi. Ẹ bá mi share fídíò yẹn, jẹ́ kó lọ viral gan. Kí àwọn ènìyàn kí wọ́n rí fídíò yìí. Gbogbo ibi tí fídíò bàbá yìí ti dé tán fi challenge evangelist Noah pé ṣé bíbélì ti wà, kí wọ́n lè rí òkodo ọ̀rọ̀. Ẹ ṣé, yóò dára fún wa. Ó yá lókè lọ́hùn. Evangelist Noah sì kẹ̀, ṣé bíbélì ti wà kò ní ẹ̀pá nínú? Ṣé bíbélì ti wà kò ní ẹ sọkúta fún títí tẹ̀mí yóò fi bọ́ lọ́rùn ẹ̀? Ṣé bíbélì ti wà kò ní kí wọ́n su ọlọ́mọ lọ́rùn kí wọ́n lọ sọ sínú odò? Ẹni tí wọ́n bá su ọlọ́mọ lọ́rùn tó lọ sọ sínú odò, ṣé irú ẹni bẹ́ẹ̀ kò ní kú? Gbogbo èèyàn tẹ́ ń wò wá, ìbàjẹ́ kristẹni lẹ́yìn, ìbàjẹ́ mùsùlùmí, ìbàjẹ́ ẹlẹ́sìn àbáláyé, ẹ bá wa pé fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ àwọn alákatakítí nínú ẹ̀sìn kristẹni wa yìí tí wọ́n fẹ́ràn láti máa dá wàhálà sílẹ̀ lórí ayélujára. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tí ó ní ìmọ̀ àfọ̀ṣẹ. Kí ni wọ́n pè ní àfọ̀ṣẹ? Àfọ̀ṣẹ ni wọ́n máa ń kó sínú ìwo, ṣe nǹkan kan tó máa ń tọ́lá bí èpè, nǹkan kan tí àwọn babaláwo yẹn ń sọ wípé òun lọ bá àwọn pásítọ̀ kan rì sínú ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n fi ń ṣe nǹkan agbára, àti sẹ́yìn bí ọdún mélòó kan tí àṣírí àwọn pásítọ̀ kan tó tú. Àfọ̀ṣẹ ni wọ́n pè dáyọ̀. Ẹ máa gbọ́ o. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tó ní ìmú àfọ̀ṣẹ tàbí tí ń ṣe àjẹ́, pípa ni kí a pa, òkúta ni kí a fi sọwọ́ pa, ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn. Kò sí ẹ̀sìn kan tó wà tí a ò ní rí èèyàn búburú ń bẹ̀. Àwọn kan agbésùnmọ̀mí wọ́n ń pààyàn, wọ́n ń ṣe kíní kan. Ṣé àwọn tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wa, ṣé wọn kì í bá orí èèyàn lọ́wọ́ wọn? Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wa, ṣé wọn ò sọ pé wọ́n pọ̀ mọ́ ọjọ́ wọn tó rí mọ́ ṣọ́ọ̀ṣì láti bí ọdún bíi 2-3 sẹ́yìn lórí ayélujára? Ìjẹ́ ṣé àwọn mùsùlùmí ṣó ń lo nǹkan báyìí láti fi tákù wa? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti share fídíò bàbá yìí sí mi láti fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ lé lórí. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, each point tí wọ́n sọ̀rọ̀ lé lórí náà ni màá refute. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ sọ̀rọ̀ nípa bíbélì, ṣùgbọ́n tí wọ́n fẹ́ sọ òye wọn. Alàgbà Paul sọ pé wọ́n fẹ́ ṣe olùkọ́ni, ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ kò yé wọn. Now, bàbá yìí bẹ̀rẹ̀ láti máa sọ wípé ṣé kò síbi tí wọ́n ti ní kán pa nínú bíbélì ni, kán pààyàn àbí kí wọ́n jà nínú bíbélì. So from there wọ́n move lọ wípé kò sí inú ẹ̀sìn tí kò sí kàńdá. Wọ́n move lọ sínú ibi tí wọ́n sọ pé ẹni tó bá jẹ́ àfọ̀ṣẹ, wípé ẹni tó bá ń ṣàfọ̀ṣẹ pé kán pa wọ́n ní wọ́n mọ àwọn pásítọ̀ kan pé tí wọ́n ń rí oògùn mọ́ chọ́ọ̀chì. So wọ́n dẹ̀ sọ wípé kí létà mùsùlùmí máa lò against wa. Gbọ́n pé last ọ̀rọ̀ yẹn gan, àwọn èèyàn tó bá gbọ́ á rò pé bàbá yìí wọn ò mọ tí wọ́n sọ. Wọ́n kàn fẹ́ promote pé torí monetization wà lórí Facebook àti YouTube ni. Nípa báwo, ẹ jẹ́ ká ṣàlàyé. Kò sí Christian tó máa sọ fún pé kò sí ibi tí wọ́n ti jagun nínú májẹ̀mú láíláí, àbí ibi tí wọ́n ti pa wọ́n láṣẹ láti jà tàbí láti pa. Kò sí Christian tó máa bá yín deny. Ó wà nínú Bíbélì, a rí nínú májẹ̀mú láíláí tó jẹ́ ìlànà àti òfin fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n ní láti understand kankan, èdè òyìnbó méjì kan wà. Àkọ́kọ́ ni prescriptive, èkejì ni descriptive. Prescriptive yẹn ni wípé nǹkan tó jẹ́ wípé a pa wá láṣẹ tá a ṣe ní dandan, tá a ṣe lẹ́tọ̀ọ́ pé ìntẹ̀yàn gbọ́dọ̀ máa ṣe ni. Descriptive dẹ̀ túmọ̀ sí pé nǹkan tá a rí tó ṣẹlẹ̀ àmọ́ tí kìí ṣe pa wá láṣẹ láti máa ṣe. Ó wà nínú májẹ̀mú láíláí ní tòótọ́ ẹni tó bá ṣe àfọ̀ṣẹ pé kí wọ́n pa àwọn tí wọ́n ń ṣerú nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú májẹ̀mú tuntun kò encourage wa láti ṣe àfọ̀ṣẹ, kò dẹ̀ sọ wípé ká pa ẹnikẹ́ni tó bá ṣe àfọ̀ṣẹ. In the book of Matthew chapter 10, nígbà tí Jésù rán àwọn àpọ́stélì jáde, Matthew chapter 10 from verse 11, ó jẹ́ kán mọ̀ pé lékílé tẹ́ ẹ bá lọ, tẹ́ ẹ bá wọ̀, tí ọmọ àlàáfíà bá wà ńbẹ̀ tán bá gbà yín, ẹ jókòó, tí wọ́n bá gbà yín, ẹ fi wọ́n lẹ̀, ẹ máa lọ, ẹ má fi pa mú wọn. Ní the book of Matthew chapter 28, tẹ́ ẹ bá lọ wò from verse 18, nígbà tí Jésù máa rán àwọn ọmọ ẹ̀yìn lọ síbẹ̀
nígbà tó dé verse 19 and 20 ó ní nítorí náà ẹ lọ ẹ sì máa kọ́ orílẹ̀-èdè gbogbo kí ẹ sì máa baptisi wọn ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo pa ní àṣẹ fún yín ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. ẹ lọ wàásù ni ẹ lọ kọ́ wọn ni kò ní kán pa. ìgbà táwọn àpọ́sítélì wá bá àwọn tí wọ́n ń ṣe àfọ̀ṣẹ pàdé ǹjẹ́ wọ́n pa wọ́n? ẹ já lọ sínú the book of Acts of Apostles chapter 8 tẹ́ ẹ bá lọ mú láti verse 6 ẹ máa rí ń bẹ̀ níbi tí a ti rí ọkùnrin kan tí ó jẹ́ Símíónì tó jẹ́ oṣó tó máa ń ṣe iṣẹ́ oṣó láàárín àwọn ènìyàn náà. nígbà tí Fílípì lọ wàásù Fílípì ò mà pa kì í ṣe bẹ́ẹ̀ nìkan o. tẹ́ bá lọ sínú Acts of Apostles chapter 16 tẹ́ wá sí from verse 16 ẹ máa rí ọmọbìnrin kan tó ní ẹ̀mí àfọ̀ṣẹ tó máa ń fi ẹ̀mí àfọ̀ṣẹ yìí mú èrè wá fún àwọn olúwa rẹ̀. ó ní ó ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa ẹni tí ó fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ wá fún àwọn olúwa rẹ̀ wá. òun náà ni ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn ó sì kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún wa ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀. ṣùgbọ́n nígbà tí inú Pọ́ọ̀lù bàjẹ́ tó sì yí padà ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù Kristi jáde kúrò lára rẹ̀ ó sì jáde ní wákàtí kan náà. so tó túmọ̀ sí pé àwọn àpọ́sítélì bá àwọn tó ní ẹ̀mí àfọ̀ṣẹ pàdé sí wọ́n pa wọ́n ni wọ́n lé wọn jáde torí wọ́n mọ̀ pé ìrere Kristi ìgbàlà ni kì í ṣe ìpani. náà níbi ọ̀rọ̀ tẹ́ wá sọ wípé wọ́n mú pásítọ̀ pé ó rí orí èèyàn àbí ó ṣe kinní kan àti àwọn mùsùlùmí tí wọ́n lọ ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń pa wọ́n fi wọ́n gbowó yìí different thing entirely ni. kò sí ibi tí Kristi ti kọ́ wa láti pa ènìyàn tàbí láti rí orí ènìyàn tàbí láti sọ pé à ń ṣe oògùn kan kò sí. àmọ́ àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe nǹkan yìí jihad lọ láwọn ń ṣe Boko Haram ni wọ́n jihadist ni wọ́n Islam ni wọ́n propagate. Quran chapter 47 verse 4 dẹ̀ sọ wípé ẹ pa àwọn nígbà tẹ́ bá pàdé wọn aláìgbàgbọ́ ẹ máa bẹ́ wọn lọ́rùn so tí nígbà tẹ́ fi máa pa wọn dáadáa ẹ mú wọn kẹ́ ẹ so wọn mọ́lẹ̀ ẹ lè tú wọn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí kẹ́ ẹ gbowó lọ́wọ́ wọn. Quran chapter 9 verse 5 sọ pé nígbà táwọn sọ̀rọ̀ bá lọ tán ẹ pa àwọn òṣèbọ níbikíbi tẹ́ bá ti bá wọn. So Islam encourage láti pa àwọn tí kì í ṣe ẹni tó gba Islam. bọ́ ilé ìtẹ̀yìn mú papọ̀ pé wọ́n mú pásítọ̀ kan ibo ni Kristi ti fún wa nírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ sẹ́yìn tẹ́ mí sí papọ̀ mọ́ra wọn. ẹ wá ń sọ wípé àwọn mùsùlùmí wọn kì í lo against níbo láti irú òye yẹn náà ní ìtajọ wà social media yìí tí ìṣe páàní la ṣèdè bẹ́ẹ̀ táwọn rí tí ò ṣẹlẹ̀ gan táwọn mùsùlùmí ń gbé wá lọ́ọ́ fún àtàkì Christian. so lójú ayé sìn ẹ ti sọ̀rọ̀ lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀ nílọ pàtó ń bọ̀ tí màá ti fún yín lésì lórí àwọn kẹ̀mí náà tẹ̀sọ ire o ẹ̀yin tẹ́ bá wá fẹ́ràn fídíò yìí tẹ̀sí fẹ́ káwọn èèyàn kò rí òótọ́ ẹ bá wa share. God bless you. Jesus is the only way. ẹ ṣeun Evangelist Noah náà Ọlọ́run ní fi sílẹ̀ adúpẹ́ gbogbo àtàdìjọ wo fídíò ìpátá bàbá yẹn tí wọ́n sọ wípé ṣé bíbélì tiwa ẹ ti rí ìdáhùn báyìí sìn Evangelist Noah ti wá dá yín lóhùn ṣó ti wá yé yín ṣòye ti wá yé yín torí gbàgbọ́ wípé òye kù fún yín ni ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ ti gbọ́ ohun tó yẹ kẹ́ ẹ gbọ́ Old Testament òun kọ́ làwa kìrìsìtẹ́nì fi ṣòdiwọ̀n ayé wa o New Testament ni so wọ́n tó bá fẹ́ jẹ́ kìrìsìtẹ́nì tó pé tó ń tẹ̀lé Kristi tó jọmọ lẹ́yìn Kristi o gbọ́dọ̀ ṣe kíni o gbọ́dọ̀ gbégbé ayé ẹ ní ìbámu pẹ̀lú Kristi gẹ́gẹ́ bí New Testament bó ṣe fi hàn fún wa kì í ṣe Old Testament so kìrìsìtẹ́nì kankan kò sí àṣẹ fún kìrìsìtẹ́nì kankan láti pa ẹ̀mí run bí kò ṣe láti gbàlà ni kì í ṣe láti pa ẹnikẹ́ni rárá o rárá so ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó lọ dáadáa kí bàbá bíbélì tiwa yẹn náà kí wọ́n rí kí òye kó lè yé wọn àti irú àwọn èèyàn bíi tiwọn. ẹ ṣeun ẹ̀yin náà ẹ comment kẹ́ like kẹ́ dẹ̀ share láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.